Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò Lédìkẹ́ Ìfẹ́olúwa, the baby of Odùduwà. Mo kí gbogbo ẹ̀yin mọ́mì dáadé, a kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́. Tó bá sọ wípé géèmù burúkú ni géèmù olóṣèlú, wàláhì kò sí rọ́ńbẹ̀. Ṣẹ́rí àwọn tí wọn ò mọ ẹnu ẹ̀ ni wọn ò mọ ẹnu ẹ̀. Àwa táwọn kan tó ń pè ní Nigeria politicians, àwa táwọn kan tó ń pè ní Nigerian game, politics game, òun ló ti délẹ̀ yìí ò káyà máa kẹ́kọ̀ọ́. Wọ́n fẹ́ dìbò lọ́ṣùn, Edo State Governor ó bọ́ síta, ó wá jámiẹnu. Ẹ má ní wẹ́ẹ̀rí wo mo gbé wọlé. Edo State Governor ó jámiẹnu kò sí ohun tí ò sọtọ́ Sádélékè. Ó ní láti ìgbà táwọn ti ń ṣe meeting àwọn governor, ó ní bí Kádélékè pẹ́ dé. Ó ní tó bá dẹ̀ tún máa dé báyìí, ijó iná ni bí Aláàfin ṣe, kò mọ̀ pé ijó tẹ́ni ẹlẹ́ni ń jó ohun Ọlọ́run. Ó ní ohun tó fi ṣe kí ni tó fi ń gbà ní ọwọ́ Ọlọ́run. Ẹ má bínú. Ó ní ohun tó fi ń gbà ní ọwọ́ Ọlọ́run ẹni ẹlẹ́ni, ó yá fi gbó gba ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nísìn àwọn ọmọ Edo State ti wá jáde síta, wọ́n ti wá fi gọ́fúnà wọn ṣe yẹ̀yẹ́. Wọ́n ti wá sí ìdí gọ́fúnà wọn síta. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nípa gọ́fúnà Edo, àwọn ọmọ Edo kó síta. Wọ́n wá ṣe kí ni, wọ́n wá fẹ̀ díẹ̀ sí gbogbo aráyé wípé ẹwọ ẹni tó ń sọ̀rọ̀ sí Adélékè ní Ọ̀ṣun State of today, gbogbo ènìyàn ló ṣì ní nǹkan tí Adélékè gbé ṣe. Ṣùgbọ́n gọ́fúnà Edo kò ṣe nǹkan kan. Irú ẹ̀ ló dé ń bọ́ síta tó ń sọ̀rọ̀ nípa Adélékè, tó ń ba Adélékè jẹ́. Kẹ́ máa wo bí táwọn pípọ̀ yìí tí wọ́n ya láìnírònú dé lórí election tí wọ́n ṣe lọ Saturday. Gbogbo àwọn gómìnà state káàkiri tó jẹ́ APC wọ́n travel wá sí Ọ̀ṣun State, wọ́n wá support APC Ọ̀ṣun State. Gbogbo wọn gbé tìjú lọlé, wọ́n gbé ìtìjú lọlé, wọ́n tún délé ilé òṣèwọ̀ fún wọn. Àwọn ọmọ wọn tún ní kọ́fọ̀ kọ́ níṣò. Àwọn ọmọ Edo ṣe ni wọ́n lọ from one junction to one junction tí wọ́n expose gọ́fúnà wọn. Gbogbo iṣẹ́ burúkú tó ṣe, tí wọ́n tender apology fún Davido àti Adélékè. Kẹ́ máa wo àwọn ìka ènìyàn. Ẹ fẹ́ sọ gbogbo Nàìjíríà di APC, kẹ́ bá yé everybody jẹ́. Ẹ fẹ́ kí APC kó rúlu gbogbo Nàìjíríà, káyé everybody lè ráyè bàjẹ́, because kò sí nǹkan tí APC ń gbé ṣe. APC of today, àwọn tí wọn ò mọ̀ ni wọn ò mọ̀ wípé ẹgbẹ́ olè, ẹgbẹ́ ọ̀bàyéjẹ́, ẹgbẹ́ ìkà burúkú, òun lẹgbẹ́ APC. Ọmọ Yorùbá tata, ẹ má gbẹ́kẹ̀lé àwọn pípù yìí, ẹ má bá wọn gbọ́ wọn ní wọ́n pé àwọn pípù yìí ohun rere kankan kò lè ti Jerusalem wọn jáde. Ẹ wo ẹgbẹ́ APC tí wọ́n ń pariwo wípé àwọn this àwọn that. Ẹ ti wo gọ́fúnà Edo, tó bá sọ wípé kéèyàn ràn wọ depression tí ò bá ń ṣe àtìlẹ́yìn Ọlọ́run tó wà fún gọ́fúnà Adélékè ni, gọ́fúnà Edo ó fẹ́ rán màá yẹn wọ depression, Ọlọ́run ni ò gbà fún. Wàláì, mo dé rí fídíò ibi tí gọ́fúnà ti ń tako gọ́fúnà láì ṣe pé the same state lẹ́jọ́ wà. Kì í ṣe wípé gọ́fúnà Adélékè òun náà di apá abìkan mú nílẹ̀ Yíbò. Dábàá ní gọ́fúnà Yíbò tó Yíbò ní o. Ẹ wo Edo State sí Ọ̀ṣun State, tí gọ́fúnà Edo State tó dé gbé ẹsẹ̀ lé Adélékè ní gògòbóńgò tó láfi tóun bá tẹ̀ fọ́. Ẹ jọ ṣé wọ́n ti dádò pàdé ni? Ṣé gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí ẹ jẹ́ kí wọ́n kàwé tí ẹ jẹ́ kí wọ́n ríṣẹ́, ṣé ti dúró àdó pàdé lórí àwọn ọmọ wọ̀nyí ni? Tó fi lè lédè báyìí tí ọkùnrin
tó fi lè gbé ẹsẹ̀ lé ọkùnrin ẹgbẹ́ lọ́nà fún wípé àfi tóun bá mẹ́sọ̀ wípé òun bá yá Adeleke jẹ́. Ó sọ títí nínú fídíò ẹ̀ kan ó lóun á mẹ́sọ̀ wípé Adeleke ò lè jáde síta mọ́. Kí ló wà láàrin wọn? What is the secret? Ẹ wá wo bọ́lá òun ṣe gbèjà Adeleke. Nísìn wọ́n fẹ́ gbé Adeleke lọ court. Bàbá Tinubu, àwọn tó ń pe máa yẹn ní ẹbọra wàhálà ìwọ̀n parọ́. Wọ́n fẹ́ gbé Adeleke lọ court àwọn APC lórí ọ̀rọ̀ election yìí. Gbogbo àwọn governors pátápátá wọ́n ti pàdé àpòpọ̀. Wọ́n fẹ́ gbé Adeleke lọ sí court. Àti governor Edo State òun ló jẹ́ káwọn ọmọ ìlú ẹ̀ bọ́ síta wá tú àṣírí ẹ̀ wípé kò gbé nǹkan ṣe fún wọn ní Edo State o. Ìyà ló fi jẹ wọ́n ní Edo State o. Ẹ wo bó ṣe ṣe gbogbo ojú ọ̀nà, ẹ wo bó ṣe ṣe gbogbo ìlú, ẹ wo bí Edo State ṣe rí. Bye. Ẹ wo bí Edo State, ẹ wo bó ṣe rí, máa yóò ṣe anything. Adeleke tó jó kiri tó dẹ̀ múṣẹ́ lókùnkúndùn tó jẹ́ kí ìmọ́lẹ̀ kó wọlé sí ìlú Ọ̀ṣun. Òun ni gbogbo wọn dé pàpà ni wọ́n ṣígun tì ni wọ́n tún ní wọ́n fẹ́ gbé lọ kóòtù. Bàbá Tinubu gbóyà fi wọ́n ṣẹlẹ́yà. Ó dà pé bàbá Tinubu ti mọ̀ wípé kì í ṣe gbogbo àwọn tó wà nínú APC yẹn gan ló gbádùn. Bàbá ti rí bẹ́ẹ̀. According to the information tó jáde, àwọn APC wọ́n ti yan ẹlẹ́bẹ̀ sí Tinubu wípé kí Tinubu fún àwọn ní support. Wọ́n fẹ́ gbé Adeleke lọ sí court wípé kò wọlé election. Ní election tí gbogbo wa fojú wa rí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kó ìbọn, ẹ kó àdá, ẹ kó àké, kò sí ohun tẹ́ ẹ̀ ṣe tán. Ó tún dé stage pé bẹ̀rẹ̀ sí ní jí àpótí ìbò gbé. Gbogbo ẹ̀ làwọn èèyàn rí ní online. Gbogbo ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rí ní left right. Gbogbo ìgbésẹ̀ tẹ́ gbé, gbogbo agbára tẹ́ sà. Tó sì jẹ́ pé níbẹ̀ síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run dójú tàwọn pípọ̀ ìwọ̀n succeed. Ẹ̀yin yẹn lẹ tún wá lẹ fẹ́ pa Adeleke lẹ́jọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ẹ̀yin t'Ọ̀ṣun state ẹ má sùn. Talkless wípé bàbá Tinubu gan wà tán láti lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. Wàláì first time tí bàbá Tinubu kọ́ support another party. Ọmọ olódòdó fún rẹ̀. Ó dà pé Nàìjíríà yìí ń yí díẹ̀díẹ̀ o. Àwọn olóṣèlú wa yí o. Wọ́n yí o. Tí bàbá Tinubu lè fi support Adeleke. Adeleke tí ò ń ṣe APC. Ẹ jẹ́ ká tẹ̀ gbàgbé wípé Adeleke sọ wípé òkè o àwọn ti gbà fún ọ̀gá àwọn o. Ẹni táwọn gbà fún as president òun ni bàbá Tinubu. Ṣebí tí APC náà bá dé ibẹ̀, APC náà máa gbà fún bàbá Tinubu as president. But eléyìí yàtọ̀. Nǹkan kan bàbá Tinubu jáde tán wọ́n support Adeleke lórí awuyewuye wípé wọ́n fẹ́ gbé Adeleke lọ sí kóòtù. Bàbá Tinubu ti fò jáde, bàbá ti wá congrats Adeleke. Bàbá làwọn ti gbà wípé òun ló wọlé. Bàbá Tinubu but àgbákò ni bàbá yẹn. Bàbá Tinubu làwọn ti gbà wípé lára gọ́fúnà tó wà lábẹ́ àwọn o tó máa tẹ̀síwájú iṣẹ́ rere ní ìlú Ọ̀ṣun o. Bàbá Tinubu ní Adeleke ni o. So therefore gbogbo ẹ̀yin tẹ́ ní káwọn support, àwọn ò lè support yín o. Ẹ wá jẹ́ àjọ gbọ́ fídíò yìí. Kẹ́ wá wo ẹlẹ́yà táwọn ti tẹ Edo tí wọ́n fi gọ́fúnà wọn ṣe lórí ìlú Edo. Ó yá, à ń gbọ́. Ẹ máa wo. Ṣẹ́gbọ́n tí wọ́n sọ. Somebody that is not dancing, this is our road. I don't think our state government is dancing is even better. But he's not dancing, but he cannot do anything. He's serious, but he cannot do anything. He's focused and he cannot do anything. This is our road. For the fact he's not dancing, this is our road. I don't think he's dancing now. They will say now he's not focused, but now he's very, very.
Osun State, I want to sincerely apologize for what the governor of Edo State came to say in Osun State. Now, Davido, the family, this is an apology video. This is Edo State road. The governor, this is Edo State road. The governor cannot go this road, but he has the authority to leave Edo State to go to Osun State to be saying something as if he's doing anything there. At least, Adeleke is 100% better than the state governor. This is our road. This is our road. Someone that is not dancing, this is our road. I didn't mean our state government is dancing is even better. But he's not dancing, but he cannot do anything. He's serious, but he cannot do anything. He's focused and he cannot do anything. This is our road. For the fact he's not dancing, this is our road. I didn't mean he's dancing now, they will say now he's not focused, but now he's very, very focused and this is our road. So, you should not mind him. Best baby, can you see the flower you do for us? Look at the flower. Bible, thank you for the road. Thank you. Bible, the work on the same. So our working governor. Governor tí ò jó lélẹ́yìí o. Our working governor. Tó serious. Tó tètè dé pàdé. Dennis, thank you for what you do for us. God bless you, Dennis. Mr. Honorable Dennis, we thank you for this. We thank you for this bridge you do for us. It was just between Gojo and Igbo and you. We thank you. You thank for this road. Not do better road. Not do better road. Our deputy do this one. There is another work. Work there you go for you. Ẹgbọ́n tí àwọn ọmọ Ẹdó sọ, àwọn ọmọ Ẹdó ní gómìnà táwọn tí ò tó ó ń ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣẹlẹ̀ yìí o. Ibi tẹ́ máa ti mọ̀ wípé àwọn Nigerian politicians, especially àwọn so-called APC, wọn ò bẹ́ náà kí ọmọ Nàìjíríà wà nínú ayọ̀, nínú ìfọ̀kànbalẹ̀, nínú ìdùnnú, kára kó tù wọ́n. Because tó bá bẹ́ náà pé kí ara kó tù ọmọ Nàìjíríà ni gómìnà tí ò ṣe kankan kò ní sọ wípé nítorí èèyàn kan jó kó wá máa parọ́ mọ́ kó wá ní kò ṣe anything o. So therefore àfi kó máa lọ lẹ́lẹ́kejì ìjó ló ń jó kiri, ó máa ń pẹ́ dé meeting. Ẹni tí kò dẹ̀ pẹ́ dé meeting ẹ wò lú ẹ̀ bó ṣe rí. Ẹni tí ò jó kiri ẹ wò lú ẹ̀ bó ṣe rí. Ẹ ṣàgbọ́n táwọn aráàlú ẹ̀ sọ. Wọ́n láwọn sorry fún Adeleke family, àwọn tender apology. Wọ́n ní gómìnà ti tàwọn tí kò jó káàkiri tó lóun seriousness ẹ̀rẹ́ o. Gómìnà ti tiwọn tó tètè dé mítìnì tí ò pẹ́ dé mítìnì, iṣẹ́ tó ṣe rèé o. Ẹ wá wo iṣẹ́ tí ẹni tó tètè dé mítìnì ń ṣe. Ẹ wo iṣẹ́ tí ẹni tí kò jó tó ń ṣe. Ẹ wá wo iṣẹ́ tẹni tó ń pẹ́ dé mítìnì ń ṣe. Ẹ wo iṣẹ́ tẹni tó ń jó. Ẹ wo iṣẹ́ tó ń ṣe. Ẹ wá sọ fún mi, ṣé àwọn ilé ìfẹ́ ìran Yorùbá, ṣé wọ́n fẹ́ ìran Nigerian citizen fún àlàáfíà? Ṣé wọ́n fẹ́ ìran Nigerians fún àlàáfíà? Kẹ́ máa wo àwọn ìka ènìyàn. Gbogbo wọn wà lọ pérébítí kí gbogbo wọn ṣàjọ máa ṣe competition pẹ̀lú owó Nàìjíríà. Owó tó bá ti gbé fún each state. Ẹ mọ̀ táwọn people ìfi ṣe. Tó bá ti gbówó fún state eléyìí, tó gbé fún state eléyìí, tó gbé fún state eléyìí. Wọ́n á mọ báwọn ṣe máa lọ fowó ra private jets. Báwọn ṣe máa lọ fowó investment làwọn people ìfi ń tákà. Pẹ̀lú owó tí wọ́n fi orí àwọn èèyàn ń gbà lọ́wọ́ ìjọba lókè. Gbogbo owó tí federal sọ fún wọn láti fi tún ìlú ṣe, àwọn people yìí ń lo owó yẹn láti fi ṣe competition, máa fi invest fún ayé ara wọn. Wọ́n pàdé ní meeting, wọ́n jọkún wọ́n jọpá. Okay, ìjọba fẹ́ fún wáyé báyìí, ìjọba fẹ́ fún wáyé báyìí. Let's do it this way, let's do it this way. Ó yá, kí ni ìwọ fẹ́ ṣe tiẹ̀? Èmi kẹ̀, estate kan mo máa fẹ́ lọ rà sí Chicago. Eré náà ti ní òun kẹ̀, ilé iṣẹ́ kan lòun fẹ́ lọ dálẹ̀ sí France. Eré náà ti ní òun kẹ̀, kíní kan lòun fẹ́ lọ fi ṣe. Mo tán fowó Nàìjíríà ṣe nìyẹn. Àsìkò tó bá wá plan bó ṣe máa fi owó Nigerians, bó ṣe máa fi invest sí inú ayé ara wọn, Adeleke a máa jó. Ẹni ẹlẹ́ni ẹ̀yà máa jígbé ọpẹ́ pé Ọlọ́run ṣe owó tuntun ti yọ o.
máa tún fi tọ́jú àwọn ará ìlú ìmọ́lẹ̀ tuntun ti dé àwọn èèyàn tún gbádùn eléyìí díẹ̀ á tún kọ́ sí àwọn èèyàn lẹ́nu ijó ọpẹ́ lòun ń jó tiẹ̀ ń tó fi èyí tiẹ̀ nìyẹn o nǹkan tó jẹ́ kọ́kọ́ ríra Adeleke òun nìyẹn o Adeleke ò bá àwọn APC government APC governor kò bá wọn ṣe àpapín kò bá wọn ṣe competition ẹ wo tó bá sọ wípé wọ́n lọ sí party àwọn governors ó rí ẹ̀kẹ́ tó Adeleke bẹ̀ tó bá dẹ̀ máa wà ń bẹ̀ ó máa pẹ́ dé ní gbogbo wọn ti wà ń bẹ̀ k'Adeleke tó dé nínú mọ́tò ẹ̀ wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti kú wọ́n ti pa wọ́n ti ṣe mítìnì ìdákọ́ńkọ́ tó bá fẹ́ ṣe wọ́n ti sọ gbogbo tó bá máa sọ lẹ́yìn ẹ̀ kó tó dé bẹ̀ nítorí pé kí ni kò ní bá wọn jókòó ọ̀tẹ̀ kò ní bá wọn jókòó bó ṣe máa fìyà jẹ mẹ̀kúnnù ọmọ Yorùbá Adeleke ò ní bá wọn jókòó ẹlẹ́gàn bó ṣe máa gan àwọn ará ìlú tó máa fìyà jẹ wọ́n tó tún máa fi hàn wọ́n Adeleke ò bá wọn jókòó rú ẹ̀ ó máa ń pẹ́ dé mítìnì ni gómìnà yìí dídí federal series of videos ló ṣe ó lóun máa mú ìṣọ́ pé kò sí kan tó ń jẹ Adeleke mọ́ ó wá ń bélèrè ó lè kọ́ tó fi grant tàbí ó wá ń bélèrè pé kí l'Adeleke ṣe ó ló máa ń pẹ́ dé meeting ó ní tó bá dẹ̀ tún dé báyìí ijó ọpẹ́ ìní ó ní sọ ẹni tó ń jó bẹ́ẹ̀ yẹ kò serious kò yẹ kó wà ní mix of the governor nítorí kò serious kò yẹ kó wà láàrin wọn kẹ́ máa wo ayé lóde kẹ́ máa wo ìyà tí àwọn olórí wa kọ sí wa kẹ́ máa wo nǹkan tí àwọn olórí Nigerians tí wọ́n ń ṣe fún wa ní ìlú yẹn èyí ló yẹ kí gbogbo wa káwa náà fi lọ rẹ orílẹ̀-èdè wọn 2027 no going back Yorùbá nation ni ẹ gbọ́ èyí ló yẹ kí gbogbo ọmọ Yorùbá náà ká fi watalat ká rẹ ródè wọn wípé no going back ni èyí tẹ́ ṣe fún wa tó gẹ́ ẹ̀ẹ́dẹ̀ lè tún fi wá gba tíkẹ́ẹ̀tì ní 2027 APC ò lè fi wá ṣe àtẹ̀gùn mọ́ èyí tí wọ́n ti ṣe fún wa nínú Nàìjíríà enough is enough kọ́níkálukú bá tiẹ̀ lọ Tinubu ti congrats Adeleke o kò sí ohun tí President Bola Ahmed Tinubu ṣe tètè congrats Adeleke nítorí wọ́n fẹ́ gbé ẹjọ́ yẹn lọ court wọ́n dẹ̀ ti ń gbé àwọn bàbá ìsàlẹ̀ inú APC dìde mo ṣe program kan mo ní Adeleke wọ́n á dìbò fún àwọlé ṣùgbọ́n tó bá gbé kinní yẹn f'Adeleke ó lọ́wọ́ Tinubu nínú wọ́n á dìbò fún àwọlé tó bá gbé fún lọ́wọ́ Tinubu nú òun ló délẹ̀ yìí o ìjọ tí mo sọ̀rọ̀ ẹ̀rọ yẹn ní àkí má sọ bẹ́ẹ̀ kí má sọ bẹ́ẹ̀ òun nìyí why tí àwọn APC tí wọ́n ló ń bẹ Tinubu tó ń gbé àwọn àgbààgbà nínú ẹgbẹ́ APC dìde láti máa fi Ọ̀ṣun state yẹn kó Tinubu lọ́rùn wípé Tinubu gbọ́dọ̀ pàṣẹ wípé náwọn àwọn INEC kọ́dá kéèsì yẹn lọ sí court tó bá wá gbé lọ sí court àwọn polling booth kọ̀ọ̀kan tí wọ́n ti jẹ́ àpótí ìbò wọ́n á ní kó tún ìbò bẹ́ẹ̀ dì tó bá wá tún àwọn ìbò kọ̀ọ̀kan dì ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n á wá lé APC ló wọlé ta ló fẹ́ bá wọn fà Ọlọ́run ló ti Adeleke lẹ́yìn Ọlọ́run tó fẹ́ kí ìlú Ọ̀ṣun kó bọ́ nínú ìgbèkùn òun ló ti máa yẹn lẹ́yìn because APC bá ní bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè bá wọn fà òun ni gbogbo wọn ṣe ń sá kàkàkà kìtìrì wọ́n sá kíjókíjókiri wọ́n lọ bẹ bàbá Tinubu báyìí bàbá Tinubu ọmọ olódòdó fúnra rẹ̀ bàbá tó jẹ́ wípé ẹ ti tọ́ lẹ́nu ẹ ti bà lórúkọ jẹ́ èmi gan sọ̀rọ̀ pé ẹgbẹ́ burúkú lẹ́gbẹ́ APC ẹgbẹ́ apààyàn afàkókò ògùn ayé ẹni ṣòfò ni bàbá Tinubu ya bọ́ síta ohun tó yẹ expect kí bàbá Tinubu wá sọ bàbá ò sọ ò ṣe ni bàbá congrats Adeleke ló bá dìbò ló yá mi ó wá kulẹ̀ ẹjọ́ tó fẹ́ gbé kéèsì lọ báyìí nígbà tí Tinubu ti congrats Adeleke because wọ́n bí wípé àtẹ́ni yóò bá wọlé president kò ní congrats ẹ̀ náà wọ́n wá ṣe kéèsì at the end of the day Adeleke ní òun yìí Tinubu yà yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn ọmọ Yorùbá kẹwo orílẹ̀-èdè tá à ń gbé nínú Nàìjíríà orílẹ̀-èdè ajíríyà kẹwo orílẹ̀-èdè burúkú wọn ò ní ṣe wọn ò ní jẹ́ kẹ́ni tó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ gómìnà bẹ́ẹ̀ ló wà tó fẹ́ ṣe ṣùgbọ́n tó bá ti lè mórí wọn sábẹ́ báyìí tó ti mú wọn wọnú ṣẹ́mbà tó ti jọ mu wáìnì ẹlẹ́jẹ̀ tí gbogbo wọn mu yẹ báyìí kò sọ̀rọ̀ mọ́
kò sọ̀rọ̀ mọ́, kò sí nǹkan tó lè ṣe. Ohun tó bá ti sọ pé kó ṣe òun ló máa ṣe. Bó ṣe jẹ́ nìyẹn o, òun lẹ rí yẹn o. Ẹ̀sìn náà wọ̀ta ìsìn lè gbọ́ o. Ẹ wá ra ohun tí mò ń ta ọ̀sẹ̀ tuntun la tún wà yìí, ẹ̀yin mọ́mì mi. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tún skin yín ṣe, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ glow, ẹ fẹ́ maintain skin yín, ẹ̀yin tó jẹ́ wípé body yín ó wà okay ṣùgbọ́n face yín dúdú, ẹ reach out sí mi. Màá fún face yín yẹn, màá fún ní 1 week. Ẹ gbọ́, màá fún yín láwọn nǹkan tẹ́ máa lò sí face yẹn 1 week. Bó bá ṣe rí ní 1 week, tí ó bá ti da, tí ó tẹ́ yín lọ́rùn, ẹ pè wọlé sórí live show mi kẹ́ wá sọ pé ìtàkùtà ní Lady Kenta. 1 week. Ẹ̀yin tó bá lè jẹ́ pé skin titi yín, ẹlòmíì wà face wà okay, body ni ò wà okay. Gbogbo ẹ̀yin tó bá yẹ pé face yín wà okay, body ni ò wà okay, mo láwọn products tẹ́ lè lò. Ẹ̀yin mọ́mì mi, mo ní àwọn ṣe ìwé kan bí báyìí. Ẹ mọ̀ pé tèmi bá ní products right from beginning tí mo ti máa báyọ̀ polówó ọjà. Kò sẹ́ni tí mo bá polówó ọjà rí látìgbà tí mo ti ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí mi ò lo product wọn. Òun ló wá dífá fún èmi náà. Ṣàṣà ni product tí mi ò lò, especially product tó bá ti jẹ́ wípé ó wà fún kí skin kó glow àbí whitening. Mo máa kọ́kọ́ gbọ́ṣẹ́ wò kí n lè mọ bí mo ṣe máa fi ẹnu mi fi tà fún yín. Mi ò kàn ní wá ta ẹnu lásán fún yín. That is why àwọn product mi kan wà bí báyìí kò kí ń dilẹ̀. Ẹ wo bí cream yìí. Ẹ wo, ìjọ́ wo ni mo ṣì kó ọjà mi dé? Orí live show ni mo wà tọ́jà mi fi dé. Ẹ wo didi páàkì kan. Face ṣálì tèmi fún ara mi lò lélẹ̀. Ó ti tán. Ó ti tán. Nígbà tí ọjà yẹn dé, mo show ẹ̀ lórí program. Mo ní ẹ wò ó. Ó ti dé o, 2 carton. Pé ìmí ń bọ̀ lọ́nà o. Òun ni 1 carton tó kù lélẹ̀. Lẹ́nu dé wo síjọ́ wo because ó confirm. Ẹ̀yin mọ́mì mi, tí ẹ mọ̀ wípé yes bí face yín ṣe rí ẹ̀ like ẹ̀, ẹ wá try ṣálì wò. Àbí kẹ́ wá try eléyìí. Ṣé rí eléyìí? Owó jẹ eléyìí lọ. Eléyìí ò wọ́n tó eléyìí. Ṣùgbọ́n iṣẹ́ kan náà ló máa ṣe fún yín. Ó kàn jẹ́ pé tí ẹ bá ti rí ṣe lè 3 days, eléyìí máa tó 4 days kẹ́ tó rí ṣe. That's the only difference. Mi ní parọ́ fún yín. Bó ṣe bá lò, ẹ wo face mi, mi ní parọ́ fún yín. Ṣé rí 1 pack yìí? Ẹ lè lò tó 1 month. Mo ti stop ẹ̀. Mi ti lò day half. Mi ò dẹ̀ lò ṣálì mọ́ báyìí. The only thing tí mo kàn fi pa ojú mi nísìn is just gbogbo nìṣe. Nítorí ìrùngbọ̀n tí mò ń já, mo tún wá lọ lo cream tó máa fi ń fá gbogbo ìrùngbọ̀n. Mo ní ìrùngbọ̀n, mo lo cream yẹn. Cream yẹn wá fún mi ní rashes. So mo stop gbogbo cream tí mo lò. Mo wá lo gbogbo nìṣe nìkan. Ní ìmọ̀ bóyá ẹ máa rí. Ó fún mi ní spot bẹ́yẹn. Remember? Tẹ́ bá rí. So mo ní láti stop ẹ̀. Because tí bá ń continue ti máa lo kíní. Spot yẹn máa show gan lọ, máa show lọ. So mo ní láti stop. Kí n fi ṣe kíni, kí n fi treat gbogbo ìrùngbọ̀n tó fẹ́ so, tó fẹ́ fún mi ní kókókókó yìí. Kí n fi treat ẹ̀, kó fi lọ tán. Mo dẹ̀ ti ń treat ẹ̀, ó ti ń yàtọ̀, ṣẹ́ ti rí báyìí sí. Bó ṣe wà yìí sìn, ẹ lè lò tó 2 months. Mo ti ń lò sìn yìí close to 1 month, mi ti lò day half. Nísìn mo tẹ̀ ti wá stop ẹ̀ báyìí. Mo ti stop ẹ̀ báyìí. And look at my face. The only thing tí mo fi ń pa ojú mi nísìn, kódà mo ní ṣọ́ọ̀bù bí báyìí. Mo ń wá sí ṣọ́ọ̀bù. Gbogbo níṣẹ́ tí mo lò. Because mo fẹ́ make sure wípé mo tètè mójútó kíní yẹn kó má bà mí ní face jẹ́. Irú cream tó máa fi ń fá irun yẹn sìn mi ò lè lò mọ́. Ìgbà tí mo sọ lójú èèyàn kan wọ́n tún ti recommend oríṣi mi fún mi pé oríṣi báyìí ni kí n máa lò. Ṣé tí gbogbo níṣẹ́ mi lélẹ̀. Mo make sure pé time to time mo fi ń pa àwọn ibi irun mú lówó ó ṣòro fàtú. Nítorí kíni? Nítorí gbogbo spot tó lọ fún mi yẹn mi ò fẹ́. Nígbà tó ojú bá wá fine, tí spot bá wá wà, ilẹ̀ bójú mi ṣe funfun bó ṣe fine náà. Ṣó wá yẹ kí spot kankan kó lọ bàjẹ́? No. So, bó ṣe wà yìí, mo mú kan sílé, mo mú kan sí shop. Mo make sure wípé mo ń lò time to time mo fi ń pa irùngbọ̀n mi yẹn
So kí ni mo fẹ́ fàyọ ńbẹ̀ fún yín ni wípé ṣẹ́rí kọ́tẹ́ wo lọ́wọ́ mi, oh my god, ó super, ó ṣiṣẹ́ ju bí mo bá ṣe ròyìn ẹ̀ fún yín lọ. Èèyàn pupa, èèyàn tó fẹ́ funfun, ẹ ṣáà rí fèsì mi. Tí bá sọ fún yín lẹ́ni sí pé fèsì mi funfun, àṣírí ẹ̀ nìyí. Tí bá sọ fún yín wípé àṣírí gbogbo bọ́dì mi, body soap tí mo ń lò, òun ni body soap tí mo ń lò tẹ́lẹ̀ yìí, tí mo dẹ̀ ṣe fídíò ẹ̀, tí mo ṣe fún yín. Ìjọ́ tí mo dẹ̀ máa tún change ẹ̀, which is bíi 3 days ago, tí mo tún wá change ẹ̀ sílẹ̀ láti fẹ́ fi wo bí iṣẹ́ ọṣẹ iṣẹ́ super sí. Mo tún sọ lórí live program, ṣe wá yí iṣẹ́ ọṣẹ yìí, yé o Jésù ọkọ̀ jọ, ṣe rí kẹ́ máa lo cream, kẹ́ máa lo ṣálì, kẹ́ máa lo nǹkan kan, ṣe rí face soap ẹ̀ yìí, ó máa funfun ojú. Ọlọ́run, face soap tẹ́ wò lórí ọṣẹ, this one is body soap, the up one is face soap. Ó máa funfun ojú yín bí èmi kẹ̀, mo ya fàbọ̀ pé wá, eré náà tuntun ti gbé jù. Báwo ni mo ṣe lò tí mo fi get result yẹn? Láàárín just 2 days, mo lò 2 days, ojú yẹn tún funfun sí. Mo fi scrub ojú mi, mo fi pa ojú mi, mọ̀ pé me I'm used to it. Tẹ́ bá wo àtẹ́lẹwọ́ mi, ẹ rí pé kọ́lọ̀ ọṣẹ igan ló wà lọ́wọ́ mi, I'm used to it, kí máa fọṣẹ para. So àtìgbà tí mo ti lò, òun ló ti ṣe àtẹ́lẹwọ́ mi báyìí, but ó ń ṣí díẹ̀díẹ̀. Kí mo wá fàyọ ńbẹ̀ fún yín ni pé ṣẹ́rí face cream yẹn àti body soap yẹn ó super. Mi ò fẹ́ lo cream kankan, mo dẹ̀ fẹ́ mọ́. Ẹ wá fún ọṣẹ yẹn náà àti face soap ẹ̀. But ẹ̀yin tẹ́ bá ti mọ̀ wípé face yín ó ṣe kíní, ẹ má lò bí mo ṣe máa ní kẹ́ lò yìí. But tí ó bá ti rí bẹ́ẹ̀, ẹ kọ́kọ́ fi scrub ojú yín fún bí ìṣẹ́jú mélòó kẹ́ tó lọ fọ̀ dànù. But ẹ bá mọ̀ pé ojú yín light gan, ẹ má fi scrub ojú, ẹ kọ́ máa fi fọ̀ ojú, ó máa ṣí ojú yín máa funfun. Nǹkan tí mo tún lè ní mò ń náà sí nìyẹn. Mi ò dẹ̀ fi pa ojú mi mọ́ ju wípé tí bá ti fẹ́ wẹ̀ kí n bú, kí n fi fọ̀ ojú mi, kí n dẹ̀ ọ̀rá gbé gbogbo nìṣe mi, kí n gbé sí. Ohun tí mò ń lò sí fèsì tẹ́ ń wò ní nísìn láti bí ijọ́ mẹ́ta. Nǹkan tí mò ń lò nìyẹn. Because tí n bá wá ní pé kí n máa lo ọṣẹ yẹn, kí n tún wá máa lo eléyìí, ojú yẹn á ti funfun jù. Wọ́n á bi mí gan pé ṣé mo lọ change ojú mi ni, which I don't want that. So àwọn nice products tẹ́ lè lò tó máa fún yín ní good results ó wà ń bí. Ṣé bó ṣe wà ìkó ń dilẹ̀ nísìnyí ó ti fẹ́ tán. Actually mo ní nínú ọjà tó ń bọ̀ lọ́nà, but ọjà yẹn ti delay. Ó ti stock sí country kan, wọ́n dárúkọ country yẹn sí mi, I don't know why. The offices ẹ̀ sí country, I don't know why. Àwọn airline náà dẹ̀ ní ìṣòro yẹn, ìgbẹ́rù òfin síbẹ̀. So I'm still expecting, because mi lè sọgbà tó máa dé, ó yẹ kẹ́rù yẹn ti dé last week. Ó yẹ kó ti dé last week. So eléyìí abẹ́lẹ̀ ó wà pàgọ́. Then the third one, ṣẹ́rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó máa fún yín ní nice colour, ojú yín máa funfun. Ọ̀tọ̀ ni kójú glow, ọ̀tọ̀ ni kó funfun. Ó máa funfun ojú yín, ẹ máa funfun dáadáa. Ẹ wò mí báyìí, ẹ wo gbogbo ọrùn, ẹ rí bó ṣe dàbí ẹ̀díyàbó lọ́rùn. Iṣẹ́ ọwọ́ àwọn product yìí. So mo láwọn product bẹ́ẹ̀. Tá bá tún wá sọ̀rọ̀ nípa body cream, tẹ́ bá rí ẹsẹ̀ mi náà, ìyẹn náà funfun ni. Yeah, tẹ́ bá tún wá jẹ́ àwọn body cream tẹ́ lè lò náà tún ni. Ẹ̀yin mọ́mì mi, ẹ trust me, mi ní fún yín lófo. Máa ń fún yín ní nice products tẹ́ máa lò, tẹ́ máa funfun dáadáa. Ẹ máa funfun, kí ló jẹ́ pẹ̀ ní funfun? Ẹ funfun báyìí, ẹ tún sọ pé lè dìgbé àwọn èèyàn ti challenge yín pé báwo lẹ ṣe lọ wẹ̀ nínú machine ni. Ó ṣùọ̀ fún mi bẹ́ẹ̀. So mo láwọn products lóríṣiríṣi. Tó bá lè jẹ́ pé kẹ́kọ̀ọ́ fi ra máa maintain skin yín, òun lẹ bá fẹ́, ó wà ń bí. Tó bá lè jẹ́ pé àwọn oil tó máa fún yín ní funfun náà lẹ bá fẹ́, òun nìyí, half cast glowing oil. Òun nìyí, sherry oil yìí, 2 color ló wà nù ẹ̀. 2 color ni. Sherry oil tẹ́ ń wò yìí, ẹ má fojú dí o. Ẹ lè mix ẹ̀ mọ́ ọṣẹ ìwẹ̀ yín. Ẹ lè mix ẹ̀ mọ́ body lotion yín. Ẹ dẹ̀ lè lò lásán. Ìgbà tẹ́ bá tẹ̀ tí lò lásán, tó ẹ bá máa fi lò bí ijọ́ mélòó, ẹ̀yin fúnra yá mọ̀ bóyá kẹ́ continue àbí kẹ́ stop ẹ̀, because ó wà very active. This oil tẹ́ wò lọ́wọ́ mi, ó wà active gan. Bákan náà Majesty oil, àwọn oil tẹ́ lè lò láì ṣe kíni, láì mix, tó dẹ̀ máa jẹ́ kẹ́ funfun dáadáa, tó máa fún yín ní whitening,
òun ni this is Majesty oil original ni ẹ lọ rẹ má ra fake o òun nìyí Majesty oil ń sìn fake ẹ wà original ẹ wà so original lélẹ̀ lẹ́yìn yẹn mo tún ní glowing whitening soap náà mo ní wọ́n bíbá I have a lot of products èyí tẹ́yìn bá ti fẹ́ ni kẹgbá mi láago ìyẹn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ẹ má wá gbàgbé gbogbo ẹ̀yin mọ́mì mi ṣẹ́rí gbogbo aṣọ tó wà ní store mi mo ń ṣe sales gbogbo ẹ̀ lọ́wọ́ báyìí aṣọ $100 ti di yes aṣọ $100 ó di $60 mo ń ṣe sales gbogbo aṣọ tó wà nínú store pátápátá mo fẹ́ ta lọ aṣọ ní 80 ó di 60 kẹwo bí mo ṣe já wọn wálẹ̀ ó ní 50 ó di 30 ó ní $50 di $30 mo dẹ̀ ní wọn lóríṣiríṣi àwọn nice materials àwọn materials tó fine dáadáa